kábíyèsí o olúwayé ẹ̀kọ́ àwọn mọ̀ ọ̀mọ̀ ọ̀hún kábíyèsí ṣáàkì ológun kábíyèsí. àbúrò àbàbà múmú oòdùà ẹ̀kọ́ àbàrìṣà. àbúrò àbọ̀yé o on behalf of our new Araba wà ní Ìgbẹ̀bí arúgbó ara yìí ọdún tó ń bọ̀ àtúbà pé níbí ìbá Olódùmarè o ìbá Olódùmarè o abánúfìlà ọdọwẹ o akọdà ọdọwẹ Olódùmarè ọdọwẹ ló lọ́ọ́ máa kọ́dà bá ṣẹ̀dá bá ti dé mi ìwọ lọ́ba tó lọ́ọ́ sọ́nà méje tó tọ́kọ́lẹ̀ sẹ́wọ̀n àlà yìí kò dá ikú sínú ogún ọ̀dá ẹ̀ka sí ní ogún ọ̀dá 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 olóko tá a tó ká máa forúkọ ìṣáájú ìwọ ọlọ́run Olódùmarè mo forúkọ ìṣáájú wọn tá a bá ti bẹ́ ti dé bí ní kó bá ń lájọ sí. Ifá ọgbọ́ o gbogbo ọmọlẹ̀ gbọ́ o ọ̀pẹ ọgbọ́ o ilẹ̀ ọgbọ́ o orí ọgbọ́ o gbogbo tá a bá ti fẹ́ ṣe lóde ìlélẹ́ni àti ilé tá a ti ń ṣe mọ̀ látẹ̀yìn kó yọrí sí rere. Ifá kò jègbè lẹ́yìn wa jẹ́ kọ́kàn wọn balẹ̀ àwọn adúpẹ́ pé a fi kábíyèsí sílẹ̀ ní ayọ̀ àtàláfíà ní ọdún tó kọjá akúbalẹ̀ àtàláfíà lọ́dún àti gbogbo ìlòyè ẹ̀ ọba ọ̀dá àìràbalẹ̀ lóde èrè ìjíjà lọ́tún ọjà ló sì kábíyèsí yọ ìlòyè yọ adúpẹ́ lọ́wọ́ ẹ̀ má ṣàìgbọ́pẹ́ wa gbogbo wọn mọ̀lẹ́kẹ́ gbọ́pẹ́ gbà yín wa adúpẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan wa èsì tí à ń lọ àwọn kan ní ìjàmbá ọkọ̀ wọ́n tó bá wa pé ojú pé ẹsẹ̀ pèlè àbọ̀ aburú sẹ́nikẹ́ni lára wọn awo ọdún tó ń bọ̀ jẹ́ ká tó máa fi ọdún ní ọdún jẹ́ ká máa fi oṣù ní oṣù jẹ́ ká máa fi ọjọ́ ní ọjọ́ ká fi àìkú dẹ́gbẹ̀ra káàdó àwa ó gbà mo wá bẹ̀ ìwọ fáwọn ayọ̀ ni mo jẹ́ ká máa rí má jẹ́ kí ìbànújẹ́ ọjọ́ tẹ̀lé kọ̀ọ̀kan wá jẹ́ káàdó àwa ó gbà o ìwọ ló ní fífi ní ìṣojú ọmọ térété ọ̀pá tẹ́rẹ́ ló gbẹ̀dọ̀ látàlá ó ń ṣèdíwéré kí ó ń ṣèdíwéré kí òbí ló pèlè kó bá fúlọ̀ tóbi dó adébáfà aláyọ̀ ní lọ́jọ́ tó ń fẹnu mọ̀ tó ń fẹnu ẹ̀gbẹ́ tó ń fi wí tiẹ̀ wọ́n ní kò sí kan tó tún máa dáṣe lóde ìsálọ̀ ayé mọ́ aláyọ̀ ló fi kún ẹ̀ta ó mọ̀ rẹ̀ kàdání ó gbogbo ògì àdìbò ó máa dọ́ta máa wo ó kàn sí ìrètí lé ìrora bọ̀ nílà ó ṣe nìkan jẹun lọ́wọ́ kan gbọ̀wọ̀ kí lòun máa ṣe táwọn èèyàn afẹnujọ wí tòun táfẹnujọ wí tòun tóun adẹni ẹ̀yẹ ló lọ dáfá sí wọ́n ní ṣe ni kó rúbọ iyọ̀ lẹ́bọ omi lẹ́bọ obì lẹ́bọ eéfọ́ lókè ẹ̀gàn kámádé nà ń pèfẹ̀ aláyọ̀ lórúbọ orúbọ tó ń ṣe fá fún wọ́n ní kó máa sábà ní sà wọ́n ní kó máa sàgbẹ́ ní sàlẹ́bọ ó bẹ̀ sí bímọ lémọ kó láya máya kó pa ẹsẹ̀ má ẹsẹ̀ ó kùn lédè tí ó fọ̀ ká ìtẹ̀lẹ̀ tilẹ̀ ó súnmọ́ ṣe àdòdó títí tẹ́ ọba ó ní ṣe lòun tún máa tó ẹbọ rú lọ bá àwọn babaláwo wọ́n ní wọ̀nyí tẹ́ bọ rú wọ́n ní ṣe náà yin aláwo ó wá yin aláwo àwọn wá yin ifá yin òde à ó fòjéré kígbe ó fi rẹ̀ fún àrò ó fọ̀rọ̀ gbòdògbòdò ó fi sókó pé ọlọ́mọ kó ló ṣe jẹ́ ìwà láyọrí táyé fẹnu yọ wí tiẹ̀ tó ń fẹ́ náà fẹnu mọ̀ wí tiẹ̀ mọ́ oníṣọ̀gbọ́bá olóòtú orí pípa oníṣọ̀gbọ́bá pẹ̀lú títí tẹnu pọ̀ nífẹ̀ẹ́ tó ń fi ní ojú ọmọ tẹ́lẹ́tẹ́ ọ̀pọ̀lá ẹ̀rọ ìjò látàlá ó ṣe ìdíwó léke ó ṣe ìdíwó léke òjòlókùn lè bókú bàbàdà tó gbogbo dáfún aláyọrí lọ́sọ̀ fẹnu mọ̀tọ́ fẹnu òkútọ́ wí tó ó là yá mi kọ́ ó ní kó sọ fún ọ ní àlàkà ìṣúrú wọn á fẹnu ọ̀wí ti gbogbo awo ẹni iyọ̀ ẹ máa fẹ́ ní iyọ̀ wí tiẹ̀ ní òun ẹ abáṣá mẹ́rin ló kàwé taṣọ ẹni iyọ̀ ẹ máa fẹ́ ní iyọ̀ wí tiẹ̀ ní òun lẹ́kọ̀ọ́ ló kò bìí kọ mẹ́rin ló kàwé tàṣà ẹni iyọ̀ ẹ máa fẹ́ ní iyọ̀ wí tiẹ̀ ní òun ẹ máa sọ fọ́mọ ọlọ́wọ́ àná lọ́dà fún ìjọdọ̀ kò sí kó fẹ́ mọ̀ wí ti gbogbo awo ẹni iyọ̀ ẹ máa fẹ́ ní iyọ̀ wí tiẹ̀ ní òun ojú ìlú afẹnuyọ̀ wí tiwa àjẹ́ ìlú afẹnuyọ̀ wí tiwa ẹ̀sìn international council for fire ìjọ kò ní dàrú kò wá nítorí àwọn tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ parun àwọn ọmọ wa mọ̀ nípa ẹ̀ ayé abẹ̀ tí wọ́n gbà á ojú ìlú á lọ́wọ́ sí àjẹ́ ìlú á lọ́wọ́ sí
ẹlẹ́bọ̀n ìlú alọ́wọ́ sí olóògùn ìlú alọ́wọ́ sí ẹ̀sán wa ká ní gbogbo àgbáńlá ayé pátápátá lẹ́ẹ̀kan sí ẹlẹ́bọ̀n oníṣáájú olónìkọ́ni òde ìlàwọ̀ ayé múlọ́pàá òde dábẹ̀ àìlà òní balẹ̀ bẹ̀ ọba apẹ́ lójókòó àpò oníjàmọ̀ yòrò lọ́rùn ìlú á máa dé lákòókò tẹ́lẹ̀ ẹ̀ máa ṣoríire sí àwọn ọmọ yẹn á dára gbogbo àwọn ọmọ ìlú pátápátá tí ń bẹ lẹ́yìn ojú wọn ránṣẹ́ sí mo nílò dèrè náà tó yín gbogbo àwọn tá a wá àtàwọn tó wá láti Biafra àwọn iná ọmọ ní gbẹ́nikẹ́ni lára wa wọn ní gbókùn ká ọmọ ní ìgbà tá a bá tún padà síbi tó ní kankan wá ti wá àní bọ́ òkú nílé àní lu òkú wọlé àní lu òkú jáde ojú òfin ìlú bí lọ́sàn-án ojú oṣù náà lórí olú ọ̀ní lú bí mọ́tò wà ní lásìdẹ̀ntì wọn ní kọlù wá àní kọlù ní ẹ̀mí pírẹ́sidẹ̀ntì wà á gùn bí mo ti wẹ̀rọ àárọ̀ mọ́ igi ta bá náà sóhùn lòún gbà ó tani tẹ ní tẹlá òdò òun tòjú mi ní tẹlá òdò ọ̀bọ tèmítẹ lọmọdé ṣe rúyìn tèmítẹ lọmọdé kọkọrọ ọjọ́ tí a gbà mẹ́tọ́ òun jáde ọjọ́ bá jẹ́ òkòrò òun jáde ọjọ́ tí làtọ́ bá kọ̀ mẹ́tọ́ òun dédú òní gbòòyè lúkọ̀ ní kàdà bọ́láyé kó òjò lábá nílò ìdísọ́rù agbẹ́dọ̀ ọ̀rọ̀ kan ẹni wọn ní kọ̀tọ́ àjà oníjà kò ní ká lọ́jà àwọn tó jẹ́ fún kọ̀tọ́ àjà kí ló fi dàtí ọ̀pọ̀ ọ̀rọ̀ bá dá abẹ́rẹ́ òun ní lẹ́ẹ̀kan sí orúkọ kábíyèsí onírètí ìlú Ìrẹ̀ bàbá wa ọba Victor Adeleke Bọ́badé Òkèèrò second kábíyèsí wọ́n kí yín pé ẹ̀kọ́ àbọ̀ sí ìlú Ìrẹ̀ o bí ẹ ṣe dé pẹ̀lú ayọ̀ àti àlàkalẹ̀ padà ibi tá à ń lọ sí jìnnà ó má ti gbé àgbà púpọ̀ yìí púpọ̀ a kàn fi àwọn bàbá wa wọ̀nyí díẹ̀ lórí ìjókòó lẹ́yìn bóyá president kan náà bá wa sọ̀rọ̀ díẹ̀ kábíyèsí ṣe pọ̀ so láti ẹgbẹ́ mi nígbà àwọn ni bàbá wa ọlọ́jọ́ àti ìlú Ìrẹ̀ Èkìtì ó kì í. High Chief Ọlọ́mọdílé olórí ogun ti ìlú Ìrẹ̀ Ọlọ́mọdílé láti Ọlọ́mọdílé bàbá wa ọlọ́jà Ẹ̀gbẹ́ àwọn ni olórí gbogbo àdúgbò Ẹ̀gbẹ́ nílùú Ìrẹ̀ wọ́n kì í pé ẹ̀kábọ̀ bàbá wa tó tún wà bí àwọn ni alákòóso gbogbo àdúgbò Ìlẹ̀jú Asábà ti ìlú Ìrẹ̀ Èkìtì wọ́n kì í ẹni tẹ́ tún wò lẹ́gbẹ̀ẹ́ wọn náà àwọn náà ló ṣàkóso àdúgbò tá ń pè ní Ìníyẹ̀ àwọn náà wà ń jókòó wọn ní kan kì í bàbá wa kejì àwọn ni bíi igbákejì ó tún tẹ̀lé bàbá yẹn láti àdúgbò Ìníyẹ̀ ẹ ṣé ẹ káàbọ̀ ká padà sọ́dọ̀ bàbá wa Aláyélúwà ẹni tó ní agbára lórí ìlú Ìrẹ̀ ọlọ́wọ́ àkọ́bí ẹni tẹ́ fẹ́ wá nílé ní àwọn gan ni Ògún àwọn ni àkọ́bí Ògún àwọn ló ní ìlú Ìrẹ̀ Aláyélúwà ọba Victor Adeleke Bọ́badé àti onírètí ìlú Ìrẹ̀ àwọn náà lẹ́wọ̀ lórí ìtàlẹ̀ yẹn kábíyèsí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, we don't need to waste most of our time because we still have some places to go and the place so much so far. So with that, I just hand over the mic to the president. Maybe we want to introduce some of the people to us. Then we have another thing to say before the Kabiyesi. Thank you, sir. Fún Ọ̀rúnmìlà ẹ jẹ́ ká ṣe ìbà fún Ọ̀rúnmìlà ká panupọ̀ ká ṣe ìbà fún Ọ̀rúnmìlà ẹ ṣeun ọjọ́ lọ títí ọjọ́ di kése ọ̀rọ̀ kì í gbé dọ̀rọ̀ ìtàn
ti ríra ẹni ó pẹ́. Ẹkú àti làkúkú kíra ẹni. Adébáfẹ́kù lé. Àkùfẹ́kù oko. Eku lé o, eku oko. Àti ríra wa wáyọ̀. Àṣepútọ̀ kábíyèsí Royal Highness ọ̀yìn fún ìdílé yín àfẹ́ àdọ̀bà máìkì fún lórúkọ àwọn ọmọ bíbí rẹ̀ àwọn tó wà ní kábíyèsí àṣepútọ̀. Ní orúkọ gbogbo ọmọ ìlú tó wà nílé tó wà lẹ́yìn odi, a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa tó wá. Èyí jẹ́ ọjọ́ ayọ̀ fún yín, ayọ̀ yín ò ní pàdé ìbànújẹ́ o. Ilé tẹ́sí lọ́dún yìí ó yàtọ̀ sí tèṣí, mo wà ń bí léṣí. Bí president ṣe sọ̀rọ̀ tó ní bàbá wa máa báwọn pé lọ lónìí, àdúpẹ́ pé bó ṣe sọ lọ àṣẹ ti kú, ọlọ́run dẹ̀ bá wa ṣe bàbá wa àlọ́ lẹ́ni lágbà ọlọ́run ilé òní lé wọn sóde o. Ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ti lé yín wá síbí lágbà ọlọ́run ẹ̀tọ́ délé yín láyọ̀ àti àlàáfíà. Ògbónà kan tí mo fẹ́ sọ, bàbá mi tó ń ṣe àpèjúwe mi, ó sọ pé Ògún àti àgbò ìrè lónìí o. Bàbá ènìyàn lè máa ń fa àgbò bọ́ torí pé ó jẹ́ bàbá ẹ̀ ló ti ń lò. Àwọn ìlú míì wọn kì í lo àgbò, kẹjẹ kí yẹn kó yé wa. Ìkejì, mo tún dúpẹ́ lọ́wọ́ pírẹsidẹ́ǹtì náà. Display nílé nígbà yìí ó tó pé yẹn pé ìlú Ògùn wọn wá fúnra wọn, wọn lè bú yìí lónìí. Ẹ bá wo dírẹ́sì yìí lọ. Mi ò kò gbà mí lẹ́nu láti sọ pé ọmọ Ògùn náà lòun náà torí dírẹ́sì yẹn náà ó ti fi hàn lé mi. Ọjọ́ tá a lọ sífẹ̀ bí kábíyèsí ṣe dírẹ́sì, inú fẹ́ máa bí mi lọ́jọ́ yẹn torí atẹ̀lé kó ṣe jáde kábíyèsí onírọ́ bó ṣe fẹ́ dírẹ́sì náà ní ọba wo nílé ọjọ́ yẹn ó yẹ wá adẹ̀yẹ wá kalẹ̀. Ṣé ẹ rí ìtàn tí wọ́n sọ kéréje yẹn pé Ògún ti jọba sífẹ̀ kó tó di pé ó wá fọmọ ìjọba síbí, òótọ́ gidi ni o, ẹnu Ọọ̀ni Ifẹ̀ lòtútù jáde yẹn fi hàn pé Ìrè àti Ifẹ̀ ọ̀kan yẹn ni wọ́n. Mo wá fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ kábíyèsí tó yọ̀ǹda fún wa nílé ìgbìmọ̀ àwọn àbọ̀bá tó wà nílé lẹ́ni, àdúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ọmọ ẹgbẹ́ àbọ̀bá tó wà nínú pápátá ẹ̀ ní ṣẹ́kù o. Ipa tẹ́ ẹ̀ ń kó yìí ojú òní tì í bẹ̀. Àwa náà ti rí i pé ìrọ̀rùn máa ti bẹ̀ jáde, ògo máa ti bẹ̀ jáde, owó máa ti bẹ̀ jáde, lágbára Ọlọ́run ojú òní tì í. Àwa náà ṣetán láti kò gbáwọ́ tì í, lágbára Ọlọ́run, lágbára bàbá wa tó kó wa jọ síbí. Ẹ̀ẹ́dẹ́lẹ́ yìí láyọ̀ àti àlàáfíà o. Gbogbo ètò ìlú lóbìnrin àdúpẹ́ lọ́wọ́ ní pé ẹ wá o. Ọdún tó ń bọ̀ náà ẹ̀tọ́ wa bá wa láyọ̀ àti àlàáfíà. Lágbára lọ èmi náà lórúkọ kábíyèsí náà president display ìrìnà display lọ́jọ́ yẹn.
sọ ó ti rí bẹ́ẹ̀. Lóòótọ́ ni gbogbo nǹkan tẹ́ ẹ sọ gbogbo àfàṣẹ sí. Àwọn onímọ̀lẹ̀ àfàṣẹ sí. Àwọn alálẹ̀ ìlú yìí wọ́n àfàṣẹ sí. Ó máa rí bẹ́ẹ̀. Ó tiẹ̀ ti rí bẹ́ẹ̀. Kò ní yí padà. Kò kí president wa. Gbogbo àwọn tó gbé ọ̀pá dání bí ọ̀pá yóò níṣẹ́. Ó ní ọ̀pá yóò níṣẹ́ o. Bẹ́ẹ̀ ṣe wá lọ́dún yìí, bẹ́ẹ̀ ṣe wá lọ́dún tó bọ̀. Láìsí ohun kankan, ó dúpẹ́ lọ́wọ́ yóò adára fún mi. Lóòótọ́ ni ẹ wá ní èsì ẹ̀rí kábíyèsí ó ṣe rí kan nìyẹn. Ṣùgbọ́n lágbára Ọlọ́run, lágbára Ifá, Ọ̀rúnmìlà, gbogbo wọn. Ẹkùn ọba àdìsá. Wọ́n ti bí lẹ́yìn. Wọ́n ò jẹ́ kí a yé orí mi léṣe. Gbogbo ìgbà tẹ́ bá ti wá ní ẹ̀ ń gbàdúrà máa ń kẹ́ gbàdúrà fún mi. Àdúrà yìí ó ṣiṣẹ́ lórí mi o. Ó dé sẹ́yìn kan, wọ́n ní afẹ́fẹ́ ló gbé kábíyèsí, wọ́n ní kábíyèsí ó lo egbé, wọ́n ní wọ́n mọ bó ṣe jáde. Wọ́n ní ọ̀rọ̀ burúkú, wọ́n ní kì í bá ikú nílé, tó bá tiẹ̀ bá gan kò ní bá. Agbára Ọlọ́run, agbára yìí òun gbé jáde ní ìlú náà. Bí ẹ ṣe wá máa bá mi ní every year lílé ìlágbára náà. Ẹnìkan kan ò ní ṣẹ́kù. Mo ní ẹnìkan kan ò ní ṣẹ́kù. I am always happy when I see you people around me here every year. Ọ̀tá gbìyànjú ni o, kò ṣeé ṣe fún wa. Ẹ̀yin olóyè mi, mo kí yín o, ẹ kú tó kù, ẹ kú àṣeyẹ mi. Ó ṣe máa yẹ wá nìyẹn. Yes, president fẹnu kan kiri kan lẹ́ẹ̀kan, ara mi gbọ́n. Èmi pẹ̀lú aláyélúwà bàbá wa ní Ifẹ̀. Mo máa ń lọ bẹ̀ dáadáa. Àjọ máa ń jókòó bí a ṣe jókòó bí president ṣe wáyé. A máa ń jókòó dáadáa. A máa ń sọ ìtàn. If you get to Ife today, ẹ máa rí bishop Ògùn Alákayébẹ. Is the third king ọba kẹta ní Ifẹ̀. The president wa ṣe sọlẹ ní wọn ní bàbá jásí bàbá jásí ẹ ṣé bàbá. Ẹni tẹ́ wá bá lè ní ìjọ Ògùn Alákayé akíkanjú ogun ni o. Ibikíbi tó bá dé báyìí wọ́n mọ̀ tó lè débẹ̀. Wọn kì í fi Ògùn Alákayé, wọn kì í fi ṣe ìjà. Kò láì fi ìjà rárá.
It's a machinery. Ó máa ń jà fún ẹ̀tọ́ èèyàn ni. Ẹ lọ kàwé yẹn dáadáa. Tó bá ń fi àjẹ àwọn kan nílùú kan, wọ́n wá pè é. Kò lè síbi tó lọ tí ò ṣẹ́gun rí o. Ọlọ́run a máa ṣẹ́gun fún yín o. Ògùn alágbáyé àlànà rí fún mi. Yes, once again, President wa ó fi kíní kan tó mi létí. Mo wá ní mo máa ṣe lágbára Ọlọ́run. Wọ́n dárúkọ òkè Ìjẹ̀tì. Wọ́n ní nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ wá wò gan nìyẹn ní Adó. Oṣù náà ẹ̀ kì í ráyè ṣe kíní o. Ẹ̀ kì í ráyè débẹ̀. Abẹ́ máa débẹ̀. Ṣùgbọ́n lágbára Ọ̀rúnmìlà, lágbára Ifá, lágbára gbogbo àwọn ìlú mọ́lẹ̀, mo pè wọ́n lélu, wọ́n á jẹ́ mi. Màá lọ rí èwe Adó, màá lọ bá gómìnà. Wọ́n máa gbàdú láyè every year àti sika ẹgbẹ́ bíi tí kìíní yẹn wà gbogbogbò. Bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́, Ọ̀rúnmìlà gan ti bọ̀. Ó ti ṣáájú ọ̀rọ̀ yẹn. Ó ti débi tí mò ń sọ̀rọ̀ sí. A lọ mínísítà sí wọn létí. Ní kábíyèsí onílé ń bọ̀. Nǹkan báyìí ló wá sọ ẹjọ́ ẹgbà fún mi. Wọ́n á gbà fún wa o. Ẹ lọ kọ́lẹ̀. Ọ̀rúnmìlà ti ń jíṣẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́. Ó máa gbà fún wa o. Á dára fún wa. Not to delay much because kò tẹ́ ṣe ń lọ. Ó ṣì wà mẹ́ abẹ́tí lọ́dún. Mi ò tí sílẹ̀kùn. Àti sílẹ̀kùn pẹ̀yẹ́. Mo fẹ́ sọ fún yín pé àwọn òròmí rẹ̀ máa bá ń bẹ̀. Ẹni tẹ́ ẹni lọ́jọ́ ẹ̀kọ́ lẹ̀ máa bá ń bẹ̀. Ó máa bá yà yín lẹ́nu ni o. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, wọn kì í fi orúkọ Ògùn Alákáyé, wọn kì í fi ṣe ìkà. Wọn fi ṣe jàmbá, no, wọn fi jalè. Agbára pẹ́ níbi tẹ́ lọ yìí. Ẹni ẹ fẹ́ fi agbára tó wà ń bẹ̀, ó fẹ́ fi ja ìlú. Àdìmúlà. Ó ti gbàgbé wípé ìlú tí Ògún dálẹ̀ gbogbo lòun fẹ́ fi ogun yẹn jà. Ògún ò gbà fún. Ìdí nìyẹn tí a lè fi bá ń bẹ̀ mọ́. Èmi ni olórí ìlú yìí. I'm the custodian of every deity in this community. Tí bá ní kò sáyè jẹ́ lọ́bẹ̀ kò sáyè náà ni. Ìdí nìyẹn tí a lè fi bá ń bẹ̀ mọ́ àti fi ẹlòmíì síbẹ̀. Ẹni tó kàwé very polished. Ẹni tó tẹ́ bá débẹ̀ ẹ rí nǹkan tí mo sọ. Ọmọ dáadáa ni ẹ̀wà ń bẹ̀. A lè ṣe gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ a ṣe fún yín. Òun á dúró tì yín o. Bí ẹ bá ṣe lọ ẹ̀ẹ́dẹ́bẹ̀ láyọ̀.
tẹ́ bá ti kúrò ẹ̀ padà sílé láyọ̀ ibi tẹ́ ẹ lọ ẹ̀ débẹ̀ láyọ̀ ọdún tó pọ̀ ẹ̀ tún padà wá bá mi ní lágbára náà alálẹ̀ àdúró ti yẹn o thank you very much.